Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wò mí. Orúkọ tèmi ni Larry Ìjẹ́ Ọmọlúàbí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọ̀rọ̀ ìyànjú àti jíjẹ́ ọmọlúàbí ni ohun tí máa ń sọ̀rọ̀ lé lórí, pàápàá jùlọ láàrin àwọn ọ̀dọ́. Ní ọjọ́ tòní, ọ̀rọ̀ ìyànjú tí fẹ́ gbà wá ní bí a ṣe lè máa sọ pé a ò mọ nǹkan tí wọ́n bá béèrè lọ́wọ́ wa tó bá jẹ́ pé a ní mọ̀ nípa ẹ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ èèyàn tó dẹ̀ jẹ́ pé ẹni yóò ní ánsà fún, ó máa ń jẹ́ ìṣòro fún wa láti lè sọ wípé a kò mọ nǹkan yìí. Àgàgà tí ẹni yìí bá jẹ́ bí ọ̀jọ̀gbọ́n, professor, àbí bí baálé àbí ìyálélé àbí àgbàlagbà tí wọ́n á béèrè ìbéèrè lọ́wọ́ wọn fún nǹkan kan. Èyí tó jẹ́ pé ká fi sọ pé a kò mọ kíní yìí o, ẹ jẹ́ ń ṣèwádìí lé lórí. À ń sábà sọ èyí, a máa sọ ọ̀rọ̀ opinion tí wa bá ṣe feel pé bóyá kó ṣe rí, tó dẹ̀ jẹ́ pé most of the time ó máa wá ń jẹ́ pé kò kí ń rí bẹ́ẹ̀. So kí ló dẹ̀ jẹ́ kó fi rí bẹ́ẹ̀? Ọ̀nà méjì mo rò bí ó pín sí. Ẹni tó sọ nǹkan tí ó mọ̀ àti ẹni tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ èèyàn. Fún ẹni tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ èèyàn, ẹni fún ara ẹ̀ gan kò ní lọ́kàn pé ìbéèrè tóun fẹ́ lọ béèrè lọ́wọ́ ẹni yìí ó lè má mọ̀. Tá a bá ti rí pé ẹni tá fẹ́ lọ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀, ó jẹ́ ẹni tó máa ń mọ̀ nǹkan tó Ọlọ́run fún lẹ́bùn ìmọ̀ àbí tó jẹ́ professor. A máa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà gbogbo ìbéèrè tá fẹ́ béèrè lọ́wọ́ àwọn èèyàn báyìí la máa expect pé kó mọ̀. Tó dẹ̀ jẹ́ pé area of specialization máa wà. Nǹkan tẹ́ni yìí máa mọ̀ àbí ibi tó good lé lórí, fìdí tó good lé lórí máa wà. So èyí ni ọ̀rọ̀ àkíyèsí tí mo ní kí n pè wá sí fún ẹni tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ èèyàn. Báwa fún ara wo yẹ kí ni lọ́kàn pé ẹni yìí lè má mọ̀ kíní ló máa ń determine bí ẹni yìí ṣe máa fún wa ní èsì. Torí àwa báyìí máa béèrè question yẹn kò ní rọrùn fún ẹni láti lè sọ pé bí òun ò mọ̀, kò ní rọrùn fún irú èèyàn bẹ́ẹ̀ láti lè dodge. So ẹni tó fẹ́ béèrè ó ń láti mọ bó ṣe fẹ́ béèrè tó máa fi àyè lẹ̀ pé bí kí ẹni yìí lè sọ pé òun ò mọ̀ tó bá jẹ́ nǹkan tí ó mọ̀. Fún ẹni tó fẹ́ dáhùn ìbéèrè, mo máa rọ̀ wá pé ohun tí a kò bá mọ̀, ẹ má jẹ́ ká tijú, ẹ má jẹ́ ká bo ẹnu láti lè sọ pé a kò mọ̀ kíní. Nítorí wọ́n ní kò sí ẹ̀ṣẹ̀ nínú kéèyàn sọ pé mi ò mọ̀ kíní. Àmọ́ ẹ̀ṣẹ̀ rẹpẹtẹ ni, ẹ̀ṣẹ̀ ńlá ni kéèyàn sọ nǹkan téèyàn ò bá mọ̀. So ohun tí a kò bá ní òye ẹ̀, ẹ jẹ́ ká mọ̀ bí a ṣe bí a ṣe lè pẹ́lẹ̀, bí a ṣe lè yẹ, bí a máa sọ pé kó fún wa ní time, pending the time tá a máa lọ ṣe ìwádìí lé lórí. Èyí máa dá ju ká sọ ohun tí a kò ní mọ̀ nípa ẹ̀ lọ. Tó bá wá ṣe ìwádìí, tó máa wá rí pé ẹni ń sọ ohun tí kò mọ̀. Èyí lọ̀rọ̀ ìyànjú tí mo ní kí n mú wá lọ́jọ́ tòní. Ẹ ṣé gan. Ẹ jọ̀ọ́ ẹ follow mi lórí social media handle mi bí ṣe máa ń sọ. Ìjẹ́ Ọmọlúàbí lórí Facebook, YouTube, TikTok àti Instagram. Ẹ ṣé gan, kò ní ná yín lówó. Àgàgà lórí YouTube mi, ẹ bá mi subscribe. Mo fẹ́ máa ṣe àwọn live, mi ò dẹ̀ tí ní followers lórí ibẹ̀. Ẹ bá mi subscribe ẹ jọ̀ọ́. Ẹ ṣé gan. Ẹ ṣé.